mo tún lómi fún ẹlòmíì náà láti lọ sí mọ́kà yá lálùkùránì. ọ̀rọ̀ yá lálùkùránì mi fẹ́ fàágùn mọ́, mo ti sọ pé ọ̀rọ̀ yá lálùkùránì ìjọ tí mo ṣe prógámù gbẹ̀yìn mo ní tó kù lóore fún ìyá yẹn ni pé tó bá láti mọ́kà kó padà sínú ilé ẹ̀. gbogbo ẹni tó bá fẹ́ ràn ọ́ lọ́wọ́ ẹ fún ìyá lálùkùránì lówó kó fi san gbèsè ẹ̀. mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ilé ìyá lálùkùránì yẹn bí mo ṣe sọ ń jẹta pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, mo nípa máa kun ilé yẹn, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilé ìyá yẹn, mo ti sẹ́yìn owó sí wọn látàpò ara mi, wọ́n ti ń kun ilé ìyá yẹn lọ báyìí. Ya ni báyìí. Wọ́n máa ń kámẹ́rà lọ. Ṣé ibi tá a fẹ́ lọ́wọ́ ìpàsí yẹn ni pa ikùn tẹ́lẹ̀ ni. wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. nígbà tí mo pe ọmọ ìyá yẹn Abdulhakeem ó padà pè mí padà nígbà tí mo parí prógámù ló wá ń sọ fún mi pé àwọn tí ẹ ti kún bì kan àwọn kún bì kan. mo ní kó sẹ́ǹdì ẹ̀ sí mi nígbà tó máa sẹ́ǹdì ẹ̀ sí mo rí pé lẹ́kọ́ ni wọ́n kùn àfi bí pé wọ́n fi ẹfun kun lé mu ní irọ́. àfàjẹ́ lílì péńtà ẹ kó wọn lọ sínú ilé yẹn kọ́ lọ bẹ̀rẹ̀ sínú kunlé látòkè délẹ̀ láti ìta láti inú ilé ẹkún gbogbo ẹ̀ kí ìyá yẹn bá máa dé kó bá lé ẹrin gidi. ìyẹn tó ń pè lóore lillahi wa rasuli yìí nìyẹn. ìyẹn tó ń pè lóore nítorí Ọlọ́run ni àsàádà you are welcome. ìyẹn tó ń pè lóore nítorí Ọlọ́run nìyẹn. bákan náà mo dẹ̀ pé Ọlọ́run fún mi láǹfààní àti pé ẹni tó fẹ́ kó ṣe àwà fún ìyá yẹn tó ń retí wípé níjọ́ tó bá kọ́lé kán tó kó ṣe àlọ mo ní àǹfààní láti bá ẹni yẹn sọ̀rọ̀. mo dẹ̀ bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ ẹni yẹn dẹ̀ sọ pé pẹ̀lú ògo lọ́dọọdọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun yóò tó bá parí rẹ̀ àmọ́ bí mo ṣe sọ yìí òun á gbìyànjú gbogbo agbára òun tí àyẹn máa dé lé ìyá yẹn kó tó di pé ìyá yẹn dé. ó ní pẹ̀lú ògo lọ́dọọdọ tí àyẹn máa dé lé ìyá yẹn. ẹni yẹn wá sọ ọ̀rọ̀ kan fún mi kalẹ̀ pé tọ́lọ́run lèmi ń tiẹ́ èmi ò ṣe nítorí kárí ni. ẹni yẹn wá sọ ọ̀rọ̀ kan ẹni yẹn sọ wípé alájí ọ̀kan lọ́mọ mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín. mo ní kí ni? ó ní ṣe lè gbà mí láàyè kó já sí wípé ọ̀rẹ́ mi ni kó lọ present iṣẹ́ àyẹn. mo ní èwo náà àwọn ọ̀rẹ́ mi o. ó ní ọ̀rẹ́ mi tí òun tóun ṣàdéhùn iṣẹ́ àyẹn lórí péèjì ẹ̀ ni. mo ní ta ni? ó ní Alẹ́ Fùlàní. mo ní wàláì mo yọ̀ǹda. Rahmatullahi wa barakatuh. Ẹ káàsán Mr. Hakeem. Àwa aláwa láti Sebilu Najat Concept tí orúkọ wọn jẹ́ Alhaji Ọláréwájú Alifulani tí gbogbo yín mọ̀ ní Sebilu Najat Concept. Ọlọ́run má yẹ kán wálẹ̀ láéláé, iléeṣẹ́ Sebilu Najat mọ́jọ wálẹ̀ láéláé. Ibẹ̀ láti wá dìlífà àwọn chíà tí Alhaji wa Ọláréwájú Ibrahim. Àwọn chíà tí a kó wá fún wọn ni ọmọ ni a bá. Aleykum salaam wa rahmatullahi. Kí ni ìdúpẹ́ yín láti iléeṣẹ́ Sebilu Najat lákọ̀ọ́kọ́ kẹ́ tó wá dúpẹ́ fún ẹni tó ṣe chíà yìí fún yín? A dúpẹ́ fún Ọlọ́run. mo ní wàláì tààlà mo yọ̀ǹda kí Fùlàní lọ dìlífà ṣíà yẹn. nígbà tí mi ò ṣe nítorí glory náà mo ń ṣe torí Ọlọ́run ni. Ọlọ́run nìkan lè ló máa sọyàn lẹ́san torí àníyàn bá fi ṣe torí Ọlọ́run ló máa sọyàn lẹ́san. mo ní mo yọ̀ǹda kí Fùlàní lọ dìlífà ṣíà yẹn tó bá wù ú, tó bá dẹnu òun lọ dìlífà ẹ̀ ajá sí pé ohun tó ń ṣe kò ṣe nítorí Ọlọ́run. ó rí pé iṣẹ́ òun ti já, ni kò ṣe rẹ́dí àti continue mọ́ torí pé lórí ìyá yẹn ń sìn ọjà ìyá yẹn ti box. ó yá ẹ kíra fọ́kọ lọ́mọ.
ọ̀kọ́lọ́mọ Al-Izar real estate ní ilé iṣẹ́ tó ń talẹ̀ tó ń talé tó tún ta mọ́tò nírọ̀rùn. ẹni tó bá mọ̀nà ní ẹja tẹ̀lé bó bá dọ̀rọ̀ káralẹ̀ ká kọ́lé ságbègbè tó dára pẹ̀lú ìrọ̀rùn. ọ̀kọ́lọ́mọ Al-Izar real estate ọjọ́ wa ti pé ọ̀nà wa ti jìn ìfọkànbalẹ̀ táwọn èèyàn rí lórí àwọn lẹ́wà ló ń jẹ́ kí wọ́n máa yàn wá láàyò. ọ̀kọ́lọ́mọ Al-Izar real estate ibo lẹ́yìn fẹ́lẹ̀ sí gan. àwọn lẹ́tẹ̀lẹ́ fi kọ́lé ìgbé àbílẹ̀ iṣẹ́ Al-Izar real estate lẹ́ò ti ríra lówó tí ò gani lára kò sí wàhálà ọmọ nílẹ̀ lọ́rọ̀ tiwa bẹ́ẹ̀ bá ti sanwó lẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ò ti máa fún yín ní gbogbo àwọn òpè tó yẹ. anílẹ̀ tí promo rẹ̀ ń lọ lọ́wọ́ báyìí ìyẹn ní Sàgámù interchange ó súnmọ́ express ọ̀nà Èkó bẹ́ẹ̀ di òjìnà sábẹ́ òkúta tó tún súnmọ́ ojú ọ̀nà Sàgámù ó yá o. ìwọ náà má jẹ́ káǹfààní yóò fò ọrù. ọ̀kọ́lọ́mọ Al-Izar real estate ni ó máa bọ̀. àwọn ilé ìgbé lọ́lọ́kọ̀ òjọ̀kan tá a ti kọ́ parí ló ń bẹ ńlẹ̀ fún títà 4 bedroom 3 bedroom duplex àti bungalow. ó tún yá ẹwà àwọn ọkọ̀ gbàlódé dẹ́ndẹ̀dẹ́ndẹ̀. Al-Izar Motors lẹ́ò ti rí wú ẹ̀. àwọn ọkọ̀ tó fi ní lọ́kọ̀ balẹ̀ tí kì í ṣe ti ẹ̀rọ mi sí. ẹ̀rọ kọ̀ lọ́dún Al-Izar Motors ẹ̀ ṣíná kẹ́ ẹ máa lọ ní vùn. irú brand wo lẹ́yìn fẹ́? Lexus, Toyota, Mazda, Mercedes-Benz, Honda lẹ́yìn fẹ́ àbí Mitsubishi. gbogbo ọkọ̀ tó fi ní lọ́kọ̀ balẹ̀ tuntun chacha àbí tòkunbọ̀. Al-Izar Motors lẹ́ò ti rí. bó dọ̀rọ̀ lé bó dọ̀rọ̀ mọ́tò ẹ lọ fọkàn balẹ̀ pẹ̀lú Al-Izar real estate and Al-Izar Motors. ẹ máa pe +134 74 65 6509. Al-Izar Motors ọlọ́run ló ń fún wa ṣe.